ṣàforíjì fókù ọ̀run o. Ọlọ́run kó wọlá gbogbo àwọn oníkéwú. Wọlá gbogbo Kristi tó gbàwẹ̀ àwẹ̀ yìí papọ̀ bàbá rábíà. Èèyàn tó bá lè rọ́jú tó lè fi panú. Ó dá mi lójú ṣe fi wù ú. Àdúrà ẹ̀ ti gbà. Torí a ti gbàwẹ̀ Kristẹ̀ mọ́ ti Mùsùlùmí o. Àwẹ̀ ti dé. Àwẹ̀ tí ò yẹ gbà tó mú ní sanilé ọtí. Amúníṣìnà pajúmọ́. Amájọsàn gbóúnjẹ pamọ́. Àwẹ̀ ti dé. Amúnikírun ọ̀ranyàn. Amúniyànná fìlà lóru fẹ́ni tó bá gbọ́n. Bàbá rábíà àwẹ̀ ti dé o. Amúniṣètọrẹ àánú fẹ́ni tó bá wà àánú lọ́dọ̀ Ọlọ́run ọba. Amúnigbóúnjẹ sí kọ̀rọ̀ tá a bá fẹ́ jẹun ọ̀sán fúnlé. Amẹ́ni tó sanra rù. Amálàáfíà àgbà gbogbo bọ́dì. Àwẹ̀ náà ló mú ọ̀rá yọ. Àwẹ̀ ọkọ ẹni ń gbà. Amúyọ́bọ̀rọ̀ kóró ojú. Amúsẹ́mi ùbọ̀ kọ̀rọ̀ jẹun. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Èyí ṣojú wa ikọ̀ o. Tọdún tó tún bọ̀ wá tún ṣojú wa ikọ̀ o. Mo ti ń kọrin náà wípé ọdún tó kọjá ti lọ, ó ti lọ, ó ti lọ, ó ti lọ. Ọdún tó kọjá ti lọ, ó ti lọ, ó ti lọ. A ti ṣọdún kékeré, A dẹ̀ ti ṣọdún ńlá. aṣọdún kékeré, A dẹ̀ ti ṣọdún ńlá. aṣọdún kékeré àti gbàwẹ̀ akáṣámú. Bàbá tún ti túnú. Aṣọdún kékeré àti gbàwẹ̀ akáṣámú. Àtúmọ̀túnú kílé yá tún ṣojú wa kàn sí lálàáfíà. Kàrówó fi dáṣọ kàṣọdún lábẹ́lé wa kó má má bá wa lọ. Ẹ̀rí oore táwẹ̀ ìṣẹ́fọ́ ní nǹkan kò kéré rárá. Ó mọ́rí ìtẹ́bù yìí ó gbẹ láúláú.
ọlọ́wọ́n ọba ò máa dẹ̀ ṣe ó. sátìrámọ́nì ọba àdàkẹ́dájọ́. èmi fi síwájú ọlọ́run ọba. ọlọ́run ọba kò sẹ́ni tó mọ̀ ẹ́ sìn ọba tó tó. àfẹni tó bá gbà kó tì í sìn ẹ́ o. ìwọ̀nba tá a bá ṣe fàlùbáríkà sí ọlọ́run ọba. gbogbo iṣẹ́ tí mo ń ṣe ọba ìlàyé yẹ kó túbọ̀ máa gòkè sí. má jẹ́ kóhun mi kóró létí ọmọ aráyé. ọlọ́wọ́n bá mo tẹ́nu mọ́ èèyàn ni mo fẹ́ ó ní tèmi aláwo mi ò fẹ́rò rẹpẹtẹ. àwọn ike ẹran ṣàfihàn àwọn abọ́dì tó máa ń dùn lẹ́nu jẹ́jẹ́ sì ni mo fẹ́ o mi ò fẹ́ sún ẹran rárá tí ń wọ̀ nílé yín tí mò ń ní ìfigita yín. ọlọ́run lẹ́yìn àwẹ̀ ṣe mí lólóríire. jẹ́ kọ́lá mi yóò pọ̀ sí ṣe mí lólóríire. ire gbogbo nígbà gbogbo kó máa wá mi bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo kó máa wá wá bọ̀ wálé. ire gbogbo nígbà gbogbo kó máa wá mi bọ̀ wá. ire gbogbo nígbà gbogbo kó máa wá wá bọ̀ wálé. torí bí ṣì bá pọ́n nígbó àjẹsìn àlànà dòde o. ire gbogbo nígbà gbogbo kó máa wá wá bọ̀ wálé. torí bọ́pẹ́ bá pọ́n nígbó àjẹsìn àlànà dọ́pẹ́ o. ire gbogbo nígbà gbogbo kó máa wá wá bọ̀ wálé. àní bọ́pẹ́ bá pọ́n nígbó àkọ́pẹ́ àlànà dòde ire o. gbogbo nígbà gbogbo kó máa wá wá bọ̀ wálé. ọmọ aráyé iṣẹ́ ni wọ́n ń lànà fọ́gbàrà o. bàbá ló tètè bí ìparí bọ̀ wálé. mo ní ọmọ aráyé iṣẹ́ ló ń lànà fọ́gbàrà ẹ̀ lànà rere tèmi. bí ìparí bọ̀ wálé. a ti bẹ̀rẹ̀ eré fújì. Ní 23 of April 2022 ọdún ńlá o. a wà nínú command secondary school. ìgbájàsá lágbèwà ìyá ń ṣayẹyẹ àṣekágbá òkú pai Michael Adékúnlé Babátúndé Ṣóhùnmí. Bàbí ṣó ló lọ ọ̀run eré. Bàbá bàbí ṣó mi o ọ̀run re. Bàbí ṣó mi o ọ̀run re. ẹ̀yin ara mi òkú kì í wọṣọ o. ẹ̀yin ara mi òkú kì í jẹun. ẹ̀yin ara mi òkú kì í wọṣọ. ẹ̀yin ara mi òkú kì í jẹun. àforíjì ló dẹ̀ kú o.
ṣé bá foríjì ló dẹ̀kú ká tọrọ fún òun ara mi òkú kì í jẹun o. Ara mi òkú kì í wọṣọ. Ara mi òkú kì í jẹun. Ara mi òkú kì í wọṣọ. Ara mi òkú kì í jẹun o. Àforíjì ló dẹ̀kú o. Àforíjì ló dẹ̀kú ká tọrọ fún òun ara mi òkú kì í wọṣọ. Ọlọ́mbà wa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀ àpìṣó 77 years ni bàbá lò láyé kó tó kú. Bàbá dé bá mi ṣóhun mi bàbá Jídé bàbá Junior bàbá tèmi gbọ́pẹ́ ayáde gbìtẹ́ bàbá olúwa tó sì àyájọ́ ìwé. Bàbá Táíwò bàbá Jídé ṣóhun mi o. Bàbá Túndé bàbá Jídé ṣóhun mi o. Bàbá Fọlákẹ́ aya àrò. Bàbá Bọ́sẹ̀ bàbá Jídé. Bàbá dé òtí mi ọ̀run ẹ̀rẹ̀. Ọ̀pọ̀ ọmọ àtọmọ ọmọ òun ni wọ́n gbẹ̀yìn yẹn. Bàbá Túndé. Ọlọ́run tẹ́ màá bá sálùjọ nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ́ màá bá tẹ́ bàbá wa sálùjọ nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Iwájú tó dojúkọ Ọlọ́run jẹ́ ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ Ọlọ́run jẹ́ ó dáa torí pé à ń wá a ò rí àwa wá wá a ò rí a ò sùn o a ò sùn o àwa ò mọ bí tó gbé gbà àwa ò mọ bí tó bá lọ. Àwáyé ikú òsì o láṣẹ ní kágbá fọlọ́hún. Àwáyé ikú òsì o láṣẹ ní kágbá fọlọ́hún. Àwáyé ikú òsì láṣẹ ní kágbá fọlọ́hún. Àwáyé ikú òsì láṣẹ ní kágbá fọlọ́hún. Ikú Paṣọ ń Ògbómọ̀ṣọ́ àkọ́kọ́ takọ́gbọ́. Ikú tún Olúbàdàn èkejì tatúgbọ́. Lónìí ikú pa Aláàfin o. Bàbá Ráfíà lónìí ikú pa Aláàfin o. Gbèrèdì kése gbèrèdì kése gbèrèdì kése ikú ti mẹ́jà ńlá. Àwọn tí kú sẹ́ sọ́dọ̀ ẹja ńlá ní ikú máa mú jàre. Àwọn tí kú sọ sódò àwọn tí kú sọ sódò
ẹja ńlá ní ikú máa mú jàre. ikú Olúbàdàn ó tún pa àbúrò mọ́. Ambaliu Adétúnjí òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n jọ fẹ́ràn ara wọn dénú nígbà tó ń bẹ láyé. ojú ro Ambaliu bàbá ìfi mi lẹ̀ rọrùn o ó ní má lọ jìnnà mò ń bọ̀ o. ó ní má lọ jìnnà mò ń bọ̀. ikú tó bá Ambaliu ló pààyàn dá sáwá bá mi Alhaji Isiaka gbogbo ní fújì ẹ̀kú ìrọ̀jú gbogbo Yorùbá ẹ̀kú ìrọ̀jú. ikú Aláàfin wájà kì í ṣe ikú Ọ̀yọ́ o ikú gbogbo Yorùbá lápapọ̀ títí lọ́dẹ Tógò títí lọ́dẹ Sábẹ́ lọ́dẹ Kétu gbogbo bí tọ́ bá ti ń sọ Yorùbá ẹ̀kú ìlédè Lámìdí ọkùnrin ogun erin wo àjànàkú wo kò lè dìde ìwọ tí kò sọ sódò ẹja ńlá ló mú. ìwọ tí kò sọ sódò ẹja ńlá ìwọ tí kò sọ sódò ẹja ńlá ló mú. òkú mùsùlùmí kì í gbélé o. òkú mùsùlùmí kì í súnlẹ̀. tó bá kú lálẹ́ tá ò bá sí lágo mẹ́wàá wọ́n ti sí lágo mẹ́rin wàláhì bàbá ti wọlé ní sẹ́yìn bàbá ráfíà ẹ̀wà gòyìn. ọlọ́run tẹ́ Lámìdí sálùjọ́ ọ̀nà rẹ̀ o ṣèkẹ́ṣèkẹ́ fún kíkìlá wọn. ẹ má ṣiyèméjì lórí Lámìdí. ìgbà tó wà lórí oyè jẹ́jẹ́ sí yàrá o ohun tó tọ́ ni bàbá ń ṣe ni gbogbo wa ṣe fẹ́ràn wọn bàbá. ìwà pẹ̀lẹ́ ló wù ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ẹ̀ mọ̀ pé onílàárà kàyé ní. ọlọ́gbọ́n ó tún ní mẹ́mórì tó dáa títí tí bàbá fi kú mẹ́mórì wọn kò sọnù. òun ló ń sọ̀rọ̀ 1930 yàrá o a sọ̀rọ̀ 1809 yàrá o gbogbo ohun tí bàbá kà àti ohun tó ti rí títí tó fi ṣáájú wọlé o kò kúrò lórí wọn. bàbá rábíà mi ò lè sọ ọ́ lásìkò tèmi irú Lámìdí ìṣọ̀wọ́n irú Lámìdí ìṣọ̀wọ́n irú Lámìdí ìṣọ̀wọ́n. ẹ wo Lámìdí láròjìlẹ̀ o ọlọ́run kó bá fọ̀run kẹ́ Ọ̀yọ́ láròjìlẹ̀ ọlọ́run bá wa fọ̀run kẹ́. ìgbà tó ní wọ́n sí Wáìdé ń fẹ́ wọn láàyà mo wá dúró jẹ́jẹ́ sí mo rò pé bàbá màṣínú bí gbogbo èèyàn pariwo kọ́ńrọ̀ Wàsíù lóye. kẹwàá wò wá kábíyèsí wá dúró ó gbé sọ́tún ó gbé sósì ọba tó lọ́gbọ́n lórí irú ẹ̀ṣọ́ wọn. bàbá ráfíà bóyá ọ̀rọ̀ ló wà ń bẹ̀ ni bóyá òótọ́ ni kò sẹ́ni tó mọ̀ ọ̀la o àgbàtàpá àgbàtàpá odò tí gbé gbogbo ẹ̀ lọ ó bá ti fẹ́ mú. ọlọ́gbọ́n ayé o ẹ rọra o èèyàn lágbára ayé ẹ rọra
ẹ̀yin àfáàlẹ́ ayé ẹ rọra o ìmọ̀múlẹ̀ ayé ẹ rọra òṣèlú alágbára lé ayé ẹ rọra mùmí ní ayé ẹ rọra ọ̀gá olórin tó rọwọ́ mú tó ń kápá òwe rọra o. gbogbo ẹni sọ̀rọ̀ ilé ayé tọ́jọ́rọ̀ tí ẹ náà ń gbọ́ ó dọ̀wọ́ yín òun ẹ rọra ẹ rántí pé ìjọ kan ń bọ̀ a ó sòkun lẹ̀ wọ́n ní lágbájá ọmọ lágbájá ti kú gbogbo ohun tó bá tẹnu ìjáde lẹ́ ò gbẹ̀san ẹ̀ àlàáfíà ayé ò ẹ rọra. ikú pa wèrè wèrè kú tán ó èèyàn ẹ̀ ò yọjú àwọn tó rí lẹ́gbẹ̀ẹ́ títì odòkú táǹkàǹsù local government wọ́n gbé wèrè wọ́n gbẹ́lẹ̀ wọ́n sínsín ikú tó tún polówó tí gbogbo èèyàn pọ̀ lọ jàrá wọn ò gbé sínú yàrá ẹ̀ kọ́ máa fa atẹ́gùn sí i ńṣe ni wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n sì sín sí. gbogbo wọn bá fẹ́ ní ṣe àdìtàn bọ́dọ̀la ọlọ́run ọba ẹ̀san ọlọ́run kì í sùn alágbára ayé ẹ rọra. ọba láàfin Ọ̀yọ́ dárò pé kò ní kú nítorí pé ó ti lóhùn ọmọ kú tí kú ò lè pa ó lóhùn ọmọ àrùn dárùn ò lè ṣe àrùn òṣè ó lóhùn ọmọ òfò tí ò ní ṣòfò bàbá ò ṣòfò ó lóhùn ọmọ àdábáyé àkówábá ọ̀run àdáwábá ò bàbá ò ra àkóbá tó fi kú ṣùgbọ́n ẹ̀kan ṣó yẹn bàbá ò mú jẹ o. ikú ti pọmọ kú Fẹlá Kútì tó ló wọn ní Kúlápó bó ṣe mú kú sákòtò ikú pa wọn ni Aníkúlápó kú o ọmọ ikú pọmọ ẹ ikú tó pọ ọmọ ẹ ọmọ tó bí ta ni ó lè pa gbogbo ẹni tó ń jáse jẹ mú kú jìnà bí kú bá ṣìnà tí bó tilẹ̀ ń tẹ́ bá dàgbà tó tẹ́ bá bẹ̀rẹ̀ sí iṣu sára fúnra ara iṣẹ́ fi hùlẹ̀ máa gé pé kúde ọlọ́wọ́n bá jẹ̀dá lọ nípa ọ̀rọ̀ kú. Bàbá Ráfíà ni mo ṣe ní alágbára ayé kẹ́sì máa ṣọ́ra o. ẹ máa rojọ́ ọjọ́ kan Bàbá Ráfíà. Ọwọ́ tá a fi ń gba dọ́là ọwọ́ tá a fi ń competition tá a fi ń kó bọ́mọ lọ́mọ ọwọ́ tá a fi ń gba dọ́là ọwọ́ tá a fi ń gba náírà ọwọ́ tá a mú kọ̀ọ̀kan sí tá a fi ń fọ́ra tá a fi ń gbóhùn tó da sẹ́nu Bàbá Ráfíà tíyàwó wa bá ṣerun tuntun ọwọ́ tá a fi ń pa ọwọ́ tá a fi ń pamọ́ ọmọge yé ọjọ́ ìjọ kan ń bọ̀ ọwọ́ òun ò ní ṣe gbé mọ́ wọ́n wá mú okùn wọ́n fi dọwọ́ òun mọ́ wọn lára wọn nílé agbájá ò gbọ́wọ́ mọ́ ojú tá a fi ń wo ká tó lè rìn o tábàlájú ọ̀hún lẹ̀ ala o wọ́n fọwọ́ bọ́ wa lójú wọn láò gbọ́dọ̀ lájúlẹ̀ wọnú sàárè imú tá a fi mí gbígbóná jáde jẹ́jẹ́ sí ta fi mí tútù sínú ọjọ́ kan ń bọ̀ wọ́n ṣù òwúrú gúdú wọ́n fi hámú ọ̀hún wọn ní lágbájá òtún mímọ́ etí ta fi ń gbọ́ràn ká tó lè fèsì ọjọ́ ìjọ kan ń bọ̀ wọ́n ṣù òwúrú gúdú wọ́n fi etí ọ̀hún wọn ní lágbájá òtún gbọ́mọ́ ẹnu ta fi ń jẹ ẹran dídín ẹnu ta fi ń jẹ tọ́kì ẹnu ta fi ń jẹ bọ̀kọ́tọ̀ ẹnu ta fi ń mu gúdà ẹni tẹ fi ń mu kòdí tẹ fi ń gbé tramadol ẹnu tẹ fi ń fa ṣíṣà yé
ẹnu tẹ fi ń fa loud ẹnu tẹ fi ń gbé bàbà ẹnu tẹ fi ń la plate ó ṣe nu àwẹ̀ o. ẹnu tẹ ń gbé sórí ọmú ìyàwó yín astagafurula 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 jẹjẹ sí ọjọ́ ìjọ kan ń bọ̀ wọ́n aṣù òwú rúgúdú wọ́n fi ẹnu ọ̀hún wọn ní lágbájá òtún sọ mọ́. ọlọ́run ọba forí ẹ̀ṣẹ̀ jì wá o ṣe báyà obìnrin òun là bá wáyé inú kòtò la máa bá lọ àlàó ẹ ṣe jẹ́jẹ́ ẹni ọlọ́run gbá gbélé ayé fún ẹ ṣe jẹ́jẹ́ ẹni ọlọ́run bá ṣàlẹ́ ṣàlàyé ẹ ṣe jẹ́jẹ́. tó bá lówó kó fi ṣàánú ẹ ṣe jẹ́jẹ́. tó bá lágbára kó máa ṣàgbára lò ẹ ṣe jẹ́jẹ́. alágbára ayé ẹ má ṣàgbára lò ẹ ṣe jẹ́jẹ́. aláṣẹ ayé ẹ rọra ń pàṣẹ yín ẹ ṣe jẹ́jẹ́. torí pé àtúbọ̀tán ń bọ̀ ká sì máa múra o. àtúbọ̀tán ń bọ̀ ká sì máa múra bó ti tọ́ kò sí mọ́ bó ti gbà lókù ẹni bá ronú wò àmọ́ páyé lọ. ẹni bá ronú wò àmọ́ páyé lọ tó bá dábẹ́ kẹ́sì máa ṣe lọ. bó bá dábẹ́ kẹ́sì máa ṣe lọ. kúlẹ̀ bó bá dábẹ́ kẹ́sì máa ṣe lọ. àwọn àfáà tó mọ́ láyé òkúlé wọn ò wọ́n pọ̀. ayé torí owó wọn dorí ayé kòdò. iṣẹ́ tówó bá rán là ń jẹ́ ọmọ ádámọ̀. iṣẹ́ tówó bá rán là ń jẹ́ ọmọ ádámọ̀. gbókù bàkútàn àfáàkìrò bó ṣe kú ọmọ ń sunkún aya ń sunkún. tọ́ba tẹ òkú sílẹ̀ tọ́ wọn tún ní kó fowó tọrẹ. tọ́ba gbọ́njẹ níbẹ̀ ó máa dámọ̀ wá tún mú jẹ. ẹni ẹgbẹ́ sísáré èèbò yóò ń jìyà lọ́wọ́. ẹ tún máa ṣoríṣiríṣi aṣọ àǹkárá. ẹ má jẹ rẹ́sì ẹ tún máa ṣẹ́tí pòpòpò. jẹ́jẹ́ sì bá ṣe ń ronú yìí kò yé mi rárá. bá ṣe ń ronú ní ilé ayé kò yé mi rárá. torí pé ṣùgbọ́n ṣáàmú sọ wà tún gbọ́tọ̀ ń bọ̀ kẹ́lẹ́ máa múra o. ẹ̀sùn àké lórí ẹ̀ kò sì máa múra. bó ti tọ́ kò sí mọ́ bó ti gbà lókù. ẹni bá ronú wò wá mọ̀ báyé lọ. ẹni bá ronú wò wá mọ̀ báyé lọ. bá dábẹ́ kẹ́sì máa ṣe lọ. àfa tó mọ́ ní ṣọ́ọ̀ṣì wọn ò wọ́n pọ̀. tọ́ba kò kú dé ṣọ́ọ̀ṣì wọn nìkan dáwó gbá. tí wọ́n bá kọ̀ tọ̀ dáwó wọn ní kò fòkú sílẹ̀ wọn ní kò sí torí ọlọ́run ọba láyé mọ́. àtúbọ̀tán ń bọ̀ ká sì máa múra o. tó bá ń dábẹ́ kẹ́sì máa ṣe lọ o. ó bá ń dábẹ́ kẹ́sì máa ṣe lọ. ẹni bá mọ̀ núrò àmọ́ páyé lọ. òkú ń sunkún òkú o. òkú ń jẹun òkú o. òkú ń wọṣọ òkú o. òkú kú tó ara mi òkú wá ṣe MC. òkú sọ̀rọ̀ títí òkú tún ṣe MC. òkú kú tó ara mi òkú aṣẹ́wó lágbo òkú òkú kọrin òkú. wọ́n tún fòkú lélẹ́rẹ́. òkú ń lùlù níbi òkú òkú ń gbèrè níbi òkú. nínú gbogbo ẹni tó ń jẹ nǹkan tó dáa láyé wà láìtàláyì ilẹ̀ ní nọ́mbà 1. bó o bá rọ́mọge mi a máa tẹ̀lé ṣóṣóṣó.
bó bá rọ́mọge mi bó bá ń jáde lọ ọ̀pọ̀ ìyá kó police officer sílẹ̀gbẹ̀ẹ́ àwa máa tẹ̀lé ṣoṣo wàá máa wò pé kó o fọwọ́ kó tó fọwọ́ kàn níjọba kú tán wọ́n á gbé wèrè sínú ilẹ̀ níjọ́ ọjọ́ yẹn bójò bá tún rọ̀ gbogbo ibi tó máa gbé sí àṣírí pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ ẹ̀rẹ̀ Allahu Akbar ọlọ́run wo máa kú iṣẹ́ ọlọ́run wo máa kú iṣẹ́ o ọlọ́run wo máa kú iṣẹ́ torí ẹ máa ṣe rere láyé mi máa ṣe rere o. máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ṣìkà láyé mi ò ní jìyà lọ́run mi ò jẹ́ ṣèbàjẹ́ ọmọ làkejì táyé ń gbógun kàṣà máa hùwà rẹ̀. Adébákí Ṣóhùn ní Babájídé lókù. Adébákí Ṣóhùn ní Babájídé lókù. Ọ̀pọ̀ ọmọ àṣọwọ́ máa ń wọ́n tọrọ àforíjì fún bàbá tó dá láìra. Michael Adékúnlé Babájídé. Bàbá Adébákí ọ̀run ẹ̀rẹ́rẹ́. Bàbá Tèmítọ́pẹ́ ó tilẹ̀ dá ìṣọ́búra. Ìpàdé dojú àlà ò ká tún tó ríra o. A ò rí bàbá àgbà mọ́ o. A ò rí bàbá àgbà mọ́ o. Ó mà ṣe. A ò rí bàbá àgbà mọ́ o.